Ebá àwọn Yorùbá náà bọ̀, wọ́n lágbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Kí wọ́n lóde tí àgbà tẹ̀yìn kan wà lọ́jà torí ọmọ tuntun fẹ́ wọ́. Ká ti ẹ̀ gbọ́ wípé àwọn ò lè ṣe investigation kan tó rọrí sí. Síbẹ̀ yìí tẹ̀sí ti kú òǹbẹ̀, àbẹ́ manage ẹ̀. Síbẹ̀ pé à ń ṣàkíyèsí wípé èmi náà manage rẹ̀ ní o. Reason tí mo fi lọ o. Ẹ ní sèyún ẹ̀tẹ̀ lọ́rọ̀ Bíbélì. Ẹ̀tẹ̀ lọ́rọ̀ Bíbélì aláìdáni. Ó ní fẹ́ràn ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. Nígbà tó ti mọ̀ wípé ìwọ ìyálé náà, ìwọ ló ń bọ́ ọkọ, ìwọ ló ń gbọ́ bùkátà nínú ilé, tó sì fẹ́ fẹ́ ìyàwó mi. Síbẹ̀ tọ̀wọ̀ rẹ pé ìyàwó wípé ìwọ ọmọ tó ń bọ̀ yìí o, báyìí kàṣà báyìí káwòdì o, báyìí la ṣe ń ṣe nílé wa kó tó rọrí sí. Wá rọrí sí tán. Ó rọrí sí tán ọmọ ọlọ́mọ tí ò mọ nǹkan kan tó rò pé kóun wá ganu sí. Ó wá rọrí sí tán níṣẹ́ wá mọ̀ wípé ẹ̀yin lẹ ń gbọ́ bùkátà nínú ilé. Ṣé ń tẹ́ sí dáa báwọn? Ń tẹ́ sí ò dá aláìdáni. Aláìdáni ìyẹn ṣe báwọn. Ìyẹn ṣe báwọn. Ọlọ́run kó ṣàánú yín. Ẹ fi wá jọ Jésù. Ẹ fi wá jọ Jésù. Mo tún rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ lọ lórí ayélujára ní ìsìn mo tún rí tẹnìkan. Wọ́n nígbà tí ìyàwó lóyún, ìyálé ti kú òǹlé. Nígbà ìyàwó tán wá padà fẹ́ tó lóyún, wọ́n ní lọ́kọ bá ní ìdí ni ó sì kú tó wọ́n mọ̀ sásù sí o. Fùrọ̀ ló kú tó wọ́n mọ̀ sásù sí. Wọ́n ní nìyẹn bá ní fùrọ̀ bó o. Wọ́n ní bọ̀dá bá ní torí pé ó kéré ni o. Wọn ò tí ì mingle máwọn èèyàn ní o báwọn ṣe ń ṣe nù. Ó lè jẹ́ n tó lé ìyálé kú nílé nù. Sígbà tó sì wá lé kú nílé, ṣé ẹ lè wá tí ẹ wá sálámí fún, kẹ wá sọ̀fọ̀fọ̀ fún pé nǹkan báyìí ni máa ń ṣe o tó fi lé mi kú ní aláìdáni. Ọmọ kékeré ara rẹ̀, ìwájú rọrí sí irú ibẹ̀. Kàn mọ́ dúró fùrọ̀ rẹ̀. Tó bá sì dòdòdòdò tó jẹ́ wípé ìgbẹ́ ń jábọ́, níbo ni kó wá yà sí? Ní ìsìn oṣù lóyún ní ìsìn, iwájú òsì dẹ̀yìn sí ó padà sí. Aláìdáni. Ẹ̀yin ìyálé ẹ mọ̀ fi information lẹ̀. Ẹ mọ̀ jẹ́ káwọn èèyàn ó mọ̀ kan tó rọrí wò. Kì í ṣe pé wà á dákẹ́ mọ̀ wá wò pé kó náà bọ̀ kó wá experience. Ẹ fi wá jọ Jésù ni mo ní wá sọ fún yín.